ṣe àwọn àlọ́ ṣètì náà rẹ̀ a máa wọnú àbí. ṣètì ní àbí wọn náà sí ní.
ìyá àti ọmọ tí ó pa ìyá yẹn wọ́n wá ta ìwà tí wọ́n wá wù tí wọ́n jẹ́ déédéé ó ń gbọ́ sáǹdì omi nígbà yẹn torí ẹ̀mọ̀ inú gbó ni gbogbo tí wọ́n wá ń gbọ́ sáǹdì omi ó wá tètè omi ó dé bẹ́yẹn à ń pè bẹ̀yẹn ní lákọ̀kàn ìyẹn ìsìnkú tó ti kọ́ ni tí wọ́n wá dé bẹ́ẹ̀ ó pọ̀ ẹsẹ̀ ó mú omi ó wá padà tó ìgbà tó padà ó débi tí ó pa ẹlífáǹtì kò lè gbé ìyá yẹn ó mú ọmọ yẹn ó padà lọ sí village ìgbà tó dé village padà ó explain fún ọba pé kò mo ti rí omi bí o ẹja lọ wò tó ìgbà yẹn náà wọ́n ní adífá tó ń jẹ́ òjijàn wọ́n wá jíjọ gbéra wọ́n dé lákọ̀ọ́kọ́ yẹn ìfá jẹ́ pé wọ́n pé wọ́n lè dúró ń bẹ̀rẹ̀ pé wọ́n rìn síwájú tó òun náà ṣe wá rìn débi tí ojúbọ wà sí pọ́sálà tó wà tó ìgbà tó wá débẹ̀ wọ́n wá dífá ìfá wọn jẹ́ pé wọ́n pé bí ìdá tó wọ́n wá wò pé ibi kò lè rọrùn fún wọn láti máa pààrọ̀ from this place lọ sí village tí wọ́n wá migrate sí ọ̀gá village wá sí village tó ìgbà tó wá dé bí ẹ mọ̀ àwọn tó ṣẹ̀dé wọn máa nígbà tó kọ́ ilé ṣe gbogbo tó ìgbà tó wá ń ká àti ṣe ìwọ́n wá gbé ìwọ̀n wá wó lè wọ́n wá jáde láti ṣe wọ́n wá jáde wọn ní láàárọ̀ ilé ìbẹ̀rẹ̀ òkùnkùn ọ̀gbìn ìgbàwọ̀ tó wọ́n wá òkú jáde wọ́n wá ní báwa jẹ́ kí wọ́n gbé ìgbésẹ̀ so wọ́n ní ìgbésẹ̀ ìgbésẹ̀ ó dẹ́gbẹ́ pé ẹgbẹ́ ìyá tẹ́tọ́ lòdì lórí tí wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ni àwọn kan tó àwọn máa ṣe wọ́n wá jẹ́ pé wọ́n máa nílò obìnrin tí ó ti mọ̀ lẹ́jọ́ jẹ́ pé ọ̀dọ́ máa gbé wá fún wọ́n dẹ́gbẹ́ tó bá dẹ̀ fẹ́ ṣe obìnrin tó lè tí ò tí mọ̀ ọkùnrin yẹn gbúdẹ̀ wá láti ilé ọgbà tó bá wà lórí àti ìdájọ́ láti bá ń ṣe àwọn náà wá béèrè lọ́wọ́ ọ̀sùn bẹ̀rẹ̀ sí pé táwọn bá ń ṣe lè kí nìkan tí ọ̀sùn bẹ̀rẹ̀ sí máa ṣe fún àwọn padà ó wá yẹ kó yé wọn pé kò sí oge tó lè jà wọ́n tó bá ti ń ṣe tó àtìgbà yẹn náà ti wá mú mílíọ̀nù lọ́jọ́ ẹ̀kọ́ náà ẹ máa rí àwọn tó ń ṣe káràkátà náà tó ìgbà yẹn náà káórìsì náà máa ń lọ sí àmúlò náírà lórí káórìsì wọn máa ń gbà yẹn ilé ìdúró fún ọdún gbọdọ̀ áfíìsì ilé ìdúró fún méjì pẹ̀lú ìdáná lọ́dọ̀ ilé ìdúró fún àwọn ṣòdìbòdìs a máa rí wọn tá a bá dé sáà. Kí lẹ sọ pé ẹ̀dùn? Ọ̀ṣọ́gbòdìs àwọn ìyọlọ́ṣun. So omi tó wà sálẹ̀ yẹn ló sì as water a máa ń pè ní àgbo tẹ bá gbọ́ táwọn Òṣogbo kọrin wá ní sẹ́lẹ̀ rú àgbo àgbàrá àgbo so nígbà a rí pé ó wà léde àdẹ̀ nígbàgbọ́ tó bá fi àgbo yẹn ara ẹ̀ ayé so this is state Islam náà lójú mẹ́rìnlélógún ọtún gbọdọ̀ ló gbé fún àwọn Òṣogbo pé kọ́ máa tàn náà dé sí ìlú festival wọ́n bá dẹ̀ ti tàn àtọ́gbà àti ìlú wọ́n máa jó yíká lẹ́ẹ̀mẹ́ta kójú tó mọ́ ní ilé ìdúró fún ọlọ́dẹ tó discover inú gold which is ojú tí mo dé ilé ìdúró fún tó fà bá ní lọ sí village ó tún gbé wá síbí nígbà tí wọ́n wá sí tí wọ́n tún gbọdọ̀ jẹ́ pé iye pé ẹ má pa ẹ fara sọ́dọ̀ ṣe tó so this one ó dúró fún ọba láàárọ̀ ilé ìgbà níwọ̀lú so ilé ìdúró fún kòkó aró tí wọ́n dárúkọ lẹ́kọ̀ọ́ pé gbogbo àrùn ti fọ́ tán so at the end of the festival ayé tó máa rí àwọn nínú àwọn máa kọ so any question. ẹ ṣe gan ẹ bèrè question ẹ ti gbọ́. òun náà ni ẹ ti gbọ́ yìí ìtàn bí wọ́n ti wá Ọ̀ṣun rí òun náà ni ẹ ti gbọ́ yìí ní báyìí a máa tẹ̀síwájú nígbà tí instructor wa wọ́n yóò máa mú wa lọ sí àwọn ibi tó yẹ ká mọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.
a wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀yàn Ọ̀ṣun Òṣogbo ìyẹn ni a wà báyìí. So on the day of festival tí virgin girl bá ti ń gbá bọ̀ from the palace òbí lọ sọ̀rọ̀ sẹ́yìn bọ̀ òbí bá wà bí ìwé tó bá ti wá dé ibi tó máa ṣàlùyé àtàwọn tó ti gbá rẹ̀ rí àti bàbá ọ̀ṣà àtàwọn ìyá ọlọ́sùn ìtọ́jú máa rà so why the rest of the people wà dá. Anybody go to that this is fine. So before that giant flying tortoise gate, before that giant gate yìí là ń lò tẹ́lẹ̀. so this made the very gate. sọ máa ń fásitì nígbà ìdílé wọ́n tó wá di pé wọ́n ṣe wá ṣe modern gate fún wọn ṣe lọ́sọ̀. ṣé nígbà tí ẹ jẹ́ ọmọ Kogi ó ká gbọ́dọ̀ tí wọ́n ní ọba yín ní Kogi ní ara ilẹ̀ Yorùbá náà ní ìṣòro wà lára àwọn tó wà lára àwọn tí ó ká gbọ́dọ̀ tó pọ̀ sí ní ìjọba gọ́ọ̀mù tó ṣe Yorùbá. 75 hectares of land. So no fishing, no killing of animals, no bush burning, no cutting of trees. So oríṣiríṣi animal ló wà, ìjò wà, monkeys wà, ó sì wà ń bẹ́ náà di sí àmọ́ tí a ti gbé bẹ́ẹ̀ yìí tó lè lágbá díẹ̀. oríṣiríṣi ẹgbẹ́ náà ló wà ní ìlú Òṣogbo. Bẹ́ẹ̀ni. Àìsí wọn náà máa ń pè ní kọ́mọ lólu. eégún àjò bí èwe kọ́mọ lóòlù eégún àjò bí èwe ṣẹ̀kẹ̀rẹ̀ ló máa ń lù. So oríṣiríṣi ìlú náà ló wà ní omele bàtà. Omele tó wọn náà pè lómele. níbo ló ti fẹ́. ẹ̀yìn náà pè ní àdúgbò ìyá ìlú bàtà. ìyá ìlú bàtà. ẹ máa pè tó bá ti ń pè fún mi mo máa béèrè question lọ́wọ́ yín. We call it Opoleba, Egu. Egu Òpèlé. Opoleba. A tún máa ń pè léegun ọba. Ogún ìpele. Léegun ọba ni pé tó bá ti jáde, òun àti kábíyèsí wọ́n jìjọ máa lò. So after ìgbà tó bá dé tán, á lé kábíyèsí. Olówó ń lé kábíyèsí wọlé. Á lé gan, á lé wọlé tí ò bá ti wá ba kìíní abẹ́jú kábíyèsí. Bọ̀ tó bá ti dùn kábíyèsí máa dọ̀jẹ̀. Tó bá ti wá dọ̀jẹ̀, àwọn àti ọba ẹ̀ ọ́ bí ìgbà mi. Àmì ilé àwọn àtàkà ábà ìlọrin tó ń bọ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé kábíyèsí máa lo kábíyèsí máa lọ ọdún yẹn já wọ́n máa pẹ́ láyé. So this one is a female masquerade. A máa female ó ti masquerade. dùn ojú wa Obìnrin ló ń epo obìnrin nínú ọjà ló ti máa jáde. agbọ́dọ̀ ni tí wọ́n ń ṣe yóò gbọ́dọ̀ So ẹgbẹ́ obìnrin. anytime tó bá ti fẹ́ jáde ní ọjà, wọ́n máa kọrin fún wa ní ọlájọmi gbà kí o tọ́ wò oyin mọ́mọ́ gbàgbà kí o tọ́ wò ó ní mọ́mọ́. tó bá ti wá jáde á wá ṣe inú ẹ̀ tó bá ti wá ṣe kọ̀ọ̀kan máa bá ń bọ̀. So àwọn èèyàn tó wà ní ọjà wọn máa gbàdúrà fún mi lówó fún mi lọ́mọ fún mi lálàáfíà. So after the prayer a pàánù yẹn dé padà. a sì ní ẹ̀gá táwọn èèyàn á rí inú Yes. inú tinú ẹ̀ yìí. Yes, bó ṣe máa ṣe lélẹ̀. tó bá ti wá pè tán a wá pàdé padà. ìgbà wo ló máa ń jáde. àwa dàbí yẹn a tún wọlé padà. So ti là náà dájú. ìgbà wo ló máa ń jáde. Kò jáde mọ́. Àwọn family tó wà ti gba Muslim so. Oh my God. So àwọn tó ń gbé ti dá Muslim eégún yẹn jáde mọ́. And this one is also a masquerade. Owó làǹkẹ́ la máa ń pè. Gbogbo iwájú ẹ̀ yìí báyìí káwọ́rìsì ni. Ló ṣe máa dírẹ́sì náà. kó náà jáde mọ́. Ògúntìlẹ̀ rẹ̀ the man that discovered this forest. ikọ̀ rẹ̀ sọ̀tún tì mọ́ Riding on an elephant. on elephant. So ilé a máa ń pè ní ìlú ìtì. ilé ìgbìn. So family Ọbàtálá ló máa ń gbé. Àwọn náà máa ń lù fún tó máa ń gbé. kò sí ẹni tó gbé eégún obìnrin yẹn mọ́ nítorí pé wọ́n ti dá Mùsùlùmí. So this one a máa ń pè ní thank prayer.
alukoro ọba yes nígbà tí o ti sí fóònù tí kábíyèsí bá fẹ́ bá àwọn èèyàn sọ̀rọ̀ ọ̀dọ́ máa pè á kọ̀ lùgbò kéré so ilé a giant masquerade in Osogbo land àwọn pè ní pàjẹ́pọ̀ lóbì ṣé wọ́n sì ń gbé náà wọ́n sì ń gbé bó ṣe máa ń dírẹ́sì náà nílé tó wá wọ́n sì ń gbé òdì sí and this one na máa ń pè ní arẹnugbọ́ngì is a friend arẹnugbọ́ngì it's a friendly masquerade tó bá jáde àwọn obìnrin máa ń fọwọ́ gbà lẹ́nu wọ́n máa ń bá a ṣeré. ó náà sì ń jáde àbí. yes and this one na máa ń pè ní egun ẹyẹ bá bó náà ṣe máa jẹ́ ìdílé ẹyẹ wà lórí ẹ báyìí egun ẹyẹ bá. and this one of the activities nígbà àwọn activities and this one na máa ń pè ní egun mẹ́ta bó náà ṣe máa jẹ́ ìdílé tó bá jáde and this bàbá òṣà tó máa tẹ̀lé àgbàgbà tó bá gbégbá yẹn sí rí wọ́n máa kọ́gbà any question? èmi olùkọ́ àti mo fẹ́ béèrè ti pé kọ́ṣà tí mo fẹ́ béèrè ju ti eégún olóbìnrin tí wọ́n àgbé mọ́ tí àwọn ìdílé wọn ti dá mùsùlùmí ṣé wọ́n rí ẹnikẹ́ni tó lè gbé ìdílé wọn mọ́ àbí wọ́n lè transfer sí ìdílé mi. I'm not sure a mọ̀ pé àwọn eégún yẹn ó ní àwọn nǹkan tó máa ṣe nǹkan tó lè gbé so àwọn fámìlì yẹn náà ló mọ̀ so sọ fún kejì tọ́lẹ̀ àti bí ọ̀pẹ sísá. àwọn ẹ̀kọ́ gbogbo owó ní oríṣiríṣi. ìdí táwọn eléyìí ti rí bẹ́ẹ̀ ìyàwó kan náà. bí a sọ. àwọn oníkálukú wa 99% lẹ́yìn sí 1000% of àwọn wátájú ọ̀dọ́ lónìí láṣọ wípé kọ́lọ́nkú yàwá kó yà èṣù láì mọ̀ wípé kọ́lọ́nkú mọ́ yàwá torí pé èṣù ẹni mọ́sọ̀tà torí pé
mo wá ń sọ fún wọn pé níbi tí èṣù níbi tí ó dáa dé láyé tí ẹ bá fún èṣù ní 1 naira èṣù dákun bá ní sọ fún yín o ẹ bá fún ní 1 naira sẹ́ni ìbá dé ṣe wọ́n ti fẹ́ dá 500 euro kó gbà ó fẹ́ gbé kínní kò ní gbà ó 1 naira tó fún òun náà ní ojú ìlú tó máa wá ẹsẹ̀ ìṣàpẹ́ tó máa ní sọ ìtumọ̀ èṣù fún àwọn ọmọ yín tó wà lẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀. So ẹ káàbọ̀ so èṣù jẹ́ ara ìránṣẹ́ Olódùmarè bí áńgẹ́lì ni ó jẹ́ ẹni líle ni kì í gbàgbàkúgbà ó ní wọ́n fi máa ń sọ pé èṣù má ṣe mí ibi tó ti ń bọ̀ èṣù ó jẹ́ ẹni tó le. ṣé fídíò ẹ̀ lè hàn àbí ká má fídíò ẹ̀. ó jẹ́ ẹni tó le. orí mẹ́sẹ̀gì tẹ́ ń sọ máa pàṣẹ sí wọ́ọ̀ èmi orúkọ tèmi ni àhàjẹ sẹ́mi àdéhùn àlẹ́sà mo jẹ́ ìkan lára àwọn tí ó ń jà fún Yorùbá nation mo sì jẹ́ ìkan lára àwọn tó ti ṣe fídíò nípa ọ̀rọ̀ ìṣù lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú àwọn arábẹ́lú Òṣogbo arábẹ́lú Ìbàdàn àti àwọn arábẹ́bẹ́ bí àwọn tí wọ́n pera wọn ní fẹ́ẹ́ iṣẹ́ ní bí o. aláti gba kínní ní ẹ̀rọ ọ̀nà tá a lè gbà ní kíkà lé wọn díẹ̀ díẹ̀ tí wọ́n rí kálẹ̀ tó lè sọ ìtẹ̀ wọn pé wọ́n ti gbé owó ọ̀ṣọ́ àti ìpínlẹ̀ yìí tí ìjọba ṣe wà ní èṣù. Like we have Baba Èṣù Èṣù Dìran, different names. It depends on how you worship how you call him. That you can't. He's not a wicked man. He's an errand to our God, Olódùmarè, which we call Olódùmarè. So he doesn't harm. It depends on what. Maybe you sent him an errand that time. Somebody stole your pencil in school, and you want him to go and find the person, and you find out that you are the one that misplaced your things. It will come back to you that why did you send him an errand that the person didn't understand? So you don't call him. You don't tell him that Eshu is a wicked. He's not a devil. He's not a Satan. He's an errand to Olódùmarè. And they also use a messenger of messenger to Olódùmarè. So you're welcome to this time. Ask mommy. Any question? Any question? Question. Hola. You will enjoy my brother. Okay. Thank you, ma'am. Odò yìí, Ọ̀ṣun àgbo ni wọ́n máa ń pe omi bẹ̀. Àgbo ohun tó kálukú bá ṣì ń fẹ́ òun náà ni yóò bẹ̀rẹ̀. Ẹ̀yà tèmi àti àwọn ẹbí mi àti béèrè ń ta fẹ́. A ti tọrọ ń ta fẹ́ nítorí pé Ọlọ́run ọba Elédùmarè kò kí kọ àdúrà. Ọba tó sì máa ń gba àdúrà ni. Yóò gba àdúrà wa náà tí wàá sàrà gbígbà àdúrà ìdìbò kan wà. Ṣọlọ́run yóò sànù. ààfin àkọ́kọ́ nílùú Òṣogbo nígbà tí wọ́n ń bọ̀ tí wọ́n wá kọ́ àfihàn sílẹ̀ tí wọ́n súnmọ́ ibi tí odò wà so almost like 700 years ago. ṣé iná pẹ̀lú irun rẹ o irun ní o nǹkan pẹ̀lú irun rẹ. A ti fi omi, a ti fi àgbo, a ti fi bọ orí wa, a ti fi Elédùmarè, a ti fi àwọn tí wọ́n nílẹ̀ pé kí wọ́n jẹ́ kí àdúrà wa kó gbà, àdúrà pé àdúrà wa yóò sì gbà. A tún tọrọ pé gbogbo ń tà ń fẹ́ fọ́nà Elédùmarè kó gbà tọ́. A ti já sí gbogbo, ó lè pọ́nà òkè ọ̀nà kan tún lélẹ̀ náà. Bí ìlà dàgàdì rẹ̀. Ẹ̀yin wa yóò kù. Àwọn ẹgbẹ́ ìwà ṣe wá tí kí àwọn ẹgbẹ́ yẹn lọ. Ìgbó Ifá. Lọ́wọ́ ti pé wọ́n lójú sí ìgbó Ifá. Ìyàwó ti gbé táwọn ìlú sì ń ṣiṣẹ́ nínú ìgbó. Ìgbà náà lọ́wọ́ tó lọ́ máa ń dá ìgbó sí ìlàjì ìlú tí wọ́n ṣiṣẹ́ oko náà ni. Àwọn kan wá jáde láti ilé ìgbó yẹn. Ó wá sọ pé oṣù ìgbó pẹ̀lú oṣù ìgbó rẹ̀. So from that word Òṣogbo pẹ̀lú Òṣogbo àwọn ti wá yọ Òṣogbo àti ìgbà yẹn náà ti wá kó bí ìlú Òṣogbo wọ́n wá lọ bí so àwọn onífá ló máa lọ ṣèpàdé níbí so wọ́n bá fẹ́ wọlé láti wọ́n ṣì ń lòdì sí náà. no wọ́n ti ṣì tẹ̀lé ìpàdé so this their message has come to
ìgbà tó di pé ìnira yẹn pọ̀ wọ́n dẹ̀ máa ń dáko níkọjá then àwọn tó máa ń wá sí travel tá a náà fẹ́ wá kí àwọn èèyàn wọn lóṣogbo ibi tó máa ń gbà lélẹ̀ because inú bí náà ni community wà níwà nígbà yẹn. so ìgbà tí wàhálà yẹn wá pọ̀ ní kábíyèsí wa sọ pé kí ìdílé kọ̀ọ̀kan dá owó wọn wá dáwó wọn wá kó fún àwọn colonial master wa ń gbà yẹn so àwọn ló wá construct bíríìjì fún wọn. so ìgbà tó wá ń ṣe construction bridge yìí wọ́n try láti fi pílà sí láàrin nínú odò bọ̀bọ̀ ṣe ń ṣe ni ó ń wó so ifá wa jẹ́ kó yé wọn pé Ọ̀ṣun goddess ò fààyè gbà láti kàn fi pílà sí so that's why they suspend it so bó ṣe wà yìí kò ṣeé gbà. wọ́n máa ń gbà náà. ṣé a lè gbà àbí. a máa gùn kọjá ń sè. so wọ́n construct ẹ̀ ní 1935. 1935. wọ́n commission ẹ̀ ní 1936. 1934 wọ́n dẹ̀ commission ní 1936 ẹ̀yin wá ṣe ti gbọ́ báyìí 1935 ẹ̀ restructure ẹ̀ ó yàtọ̀ sí normal structure ó jẹ́ ká súnmọ́ ẹ̀ àgbà ní kí lórúkọ. suspended bridge ẹ̀ tún máa ń pè ní gádà àmìtìtì. gádà àmìtìtì gádà àmìtìtì ẹ̀ ṣe pọ̀ àgbà báyà bí tọ́ ó yá ẹ̀ máa bá wa ká lọ bí a ṣe máa tọ́ ẹ̀rọ ó gbárí ọmọ yìí ni kẹ́ bá mi mú. àgbà. èmi ń gbà lẹ́yìn tí n bá yín ṣe fídíò kò jáde padà náà. àmì títì. bíríìjì kan wà ní ọ̀nà kan wà níbi ibi skul Ọ̀ṣun kìnìún yẹn ìbẹ̀rẹ̀ náà fẹ́ ṣe jáde kan gbé bíríìjì gbà wọ́n fẹ́ búlọ́ọ̀kù ọ̀nà bí. wà á ní tó da a ní tó da nílẹ̀ bàbá wa a ní tó da tá a lè lò nílẹ̀ kóòtù òjìrè a ní tó da tó yẹ pé àwọn ọmọ wa wọ́n kẹ́ẹ̀kọ́ kan látara ẹ̀ yàtọ̀ ẹ̀rí irin ti pẹ́ o kéèyàn bá máa irú rí sìn irú ẹ̀ mọ́ láyé láíláí irú rí kò lè sí irú ẹ̀ mọ́ láíláí.
wọ́n ṣàìdí yẹn la já sí. Leading point. Bóyá téèyàn bá ṣe. Kí lẹ pè bẹ̀? Leading point. So bóyá èèyàn wá sí Ọ̀ṣun, ó wá sọ pé Ọ̀ṣun tó bá fún mi lọ́mọ o, màá ṣe báyìí o, màá ṣe tán o. So Ọ̀ṣun wá ṣe kinní yẹn fún ẹ tán. O wá mú ẹ̀jẹ̀ rẹ ṣẹ. Ó possible kéèyàn yẹn ní smallpox lára. Torí Ọ̀ṣun máa kàn sí Ṣọ̀pọ̀nná tó wà lẹ́gbẹ̀ẹ́ palace yẹn, God of smallpox. So ẹni yẹn máa ní smallpox. So tó bá ti wá discover pé o ní smallpox, tó bá ti wá ń wádìí ibo ló ti wá, tó bá ti wá discover àwọn àṣìbí àwọn abẹ́bẹ́. Ẹ bá rí ilé ẹ̀rí tó dọ̀bà ní state.
ilé ìkúnlẹ̀ wọ́n ń bá wọn bẹ̀bẹ̀ pé kọ́ mọ wọn lára. Èwo ló kúnlẹ̀? This one. Yes. About to take picture of Yes. Yeah, about to take one picture. Wọ́n táwọn nípa sọ pé ẹ̀ làrọ̀ wá. Okay, this is Ella. Pé gẹ̀gẹ̀ lélẹ̀. Ìgbà nípa mídíà rẹ̀ kò pé wọ́n máa di Oh, this is Ella. Ṣé èèyàn máa ń ṣe prayer níbẹ̀ náà rí? ó dúró gẹ́gẹ́ bí ìránṣẹ́ bí Jésù Kristi. Ṣé èèyàn máa ń ṣe prayer níbi òun náà? Àwọn nípa ló Wọ́n dẹ̀ àwọn onífá ló máa ń lò pé ẹ̀ làrọ̀ wá bàbá fẹ́ mọ lójú àárín náà. Ẹ ṣe púpọ̀. Wọ́n àwọn ló ti ó ti àdàtì débi kankan tó ti ń rẹ̀ yìí abẹ́sẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí rẹ̀ ó lé yọkùnrin. Ó yẹ ìgbà. Mo sì yẹ wá ya fọ́tò ọ̀hún. Má ìyàmọ̀ kó Gangan ni. ìgbè giant woman. Bó ṣe wà ẹ́ ó jókòó ní ọkùnrin bí ọkùnrin. Obìnrin bí ọkùnrin. Tó bá mọ̀ ní ojú ẹ̀ka ní pátákó ẹsẹ̀ lẹ́wọ́ tó gbìyànjú. Ó ní ìyẹ́ ó lè kú. Mo dẹ̀ ní ìrànṣẹ́ méjì. Àkọ́kọ́ ni àti aláǹfà ẹgbẹ́ náà làwọn náà. Eléyìí àti òru. Ó ní ọwọ́ mẹ́fà. Àti Ella ọmọ àti òun. So this one, the first one called advice. The second one called blessing. Blessing. But téèyàn ò bá gbà ju àwọn ọ̀rọ̀. She's the first woman to make palm oil in Chile. First woman tó ọkọ máa ṣe mú Epo palm oil yẹn olókọ́ máa ṣe pupa ní ìlú Òṣogbo obìnrin àkọ́kọ́ ni wọ́n ń pè ní Ìyámọ̀pó ẹni tí ọkọ ṣe epo pupa. Ní ọjọ́ kìíní àná táwọn ará Òṣogbo dé tí wọ́n ní kó máa bọ Ọ̀ṣun àwọn náà béèrè padà pé kí ni Ọ̀ṣun fẹ́ ṣe fún àwọn padà wọ́n wá promise wọn pé kò sí ogun tó máa kó wọn ní ìlú Òṣogbo. So ìgbà kan wá wà tí àwọn Fúlàní fẹ́ kó gbogbo Òṣogbo tó ń bọ̀ láti lọ ni. so this woman òun ló rìn ìgbà náà kọ̀ọ̀kan báyìí tó ṣe so òun náà wàá múra ó gbáradì ó wá obìnrin arẹwà méje ó dẹ̀ pèsè àṣàrí ó gbé fún wọn lọ pàdé àwọn Fúlàní wọ́n dẹ̀ jẹ́ ọkùnrin. Ó mọ̀ pé àwọn Fúlàní ń bọ̀ láti wá kó gbèjà Òṣogbo ó wá kàn sí Ìyámọ̀pó pé tán nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ o tó eléyìí náà wàá múra wá wá obìnrin arẹwà méje ó wá pèsè àṣàrí fún wọn wọ́n wá gbé wọn lọ pàdé àwọn Fúlàní wọ́n dẹ̀ jẹ́ wọ́n dẹ̀ kú so ogun ọwọ́ Wọ́n jẹ́ wọ́n kú. Àwa máa ń gbọ́ ìtàn máa ń pè ní ogun Jálumi ilé tí àwọn ará Ìbàdàn ń jà bọ̀ àwọn ìtàn tá a tún gbọ́. Kí wọ́n ní iṣẹ́ àwọn kòkò yìí? Àwọn kòkò epo pupa tó máa ń ṣe nígbà náà. Ó yẹ mọ̀ bẹ́ẹ̀ wá wo inú ẹ̀. ẹ má wò ní ẹ o ẹ má wò ní ẹ o Èmi ti wò ó. ẹ sábà ẹ kúrò mẹ́fà yẹn Àwọn kò kúrò mọ́. ẹ lè take a picture of this one and this Àwọn kinní epo nìyẹn àbí? no step ni fún àwọn tó bá lọ ṣiṣẹ́ lókè àwọn lè ní àwọn kan tó gbọ́dọ̀ ṣe Ṣé kan tó lé. so I will tell you the title of the king so nígbà tí wọ́n wà ní ìpínlẹ̀ Òmù ọba tó wà ń bẹ̀ òun jẹ́ Ọwá Ìròkì of ìpínlẹ̀ Òmù tẹ bá gbọ́ tó bá fẹ́ kí Òṣogbo wọn lè kí wọ́n láì fi Ọwá Ìròkì sí so ìgbà tó kúrò ń bẹ̀ tó débì wọ́n pè ní Lárọ̀ Oyè Gbadéwọ̀lú torí ó gbé adé dání látọ̀hún so ìgbà tó débì tó di pé wọ́n ṣe ètùtù fún Ọ̀ṣun goddess á jáde láti inú odò á pọ̀ omi sínú calabash omi yẹn ni ọba fi máa súre fáwọn ará ìlú so wọ́n á pè ní àtẹ́wọ́gbọrẹ lẹ́nu ọjà so which is now sorted to Àtaọ̀jà of Òṣogbo. Ẹ ṣe púpọ̀ ẹ ṣe ìtàn ìlú Òṣogbo àti bó ṣe bẹ̀rẹ̀ àtorúkọ tí wọ́n ń jẹ́ àti bí wọ́n ṣe wá Ọ̀ṣun ó náà ni a ti gbọ́ ní ẹnu àwọn wọn mú wa káàkiri láti jẹ́ ká mọ ibi tí àwọn èèyàn lè ti ṣeré lọ láti lọ wádìí ìmọ̀ kí ni ìlú kọ̀ọ̀kan kí ni wọ́n ń ṣe àti kí ni wọ́n jẹ́ ìrìnàjò.
kété tí a ṣetán ní Ọ̀ṣun Òṣogbo níbi tí a ti wo oríṣiríṣi àwọn máwòrán ó ní mo sọ fún àwọn mi pé ẹ jẹ́ kí àwa náà kí a ṣe fàájì ibẹ̀ ni a ti gba iléeṣẹ́ kan tí wọ́n ń rí sí ètò oúnjẹ tí a mọ̀ sí stomach care ilé tó ń bẹ ní ìlú Òṣogbo níbi Olóńkòrò agbábẹ́ lọ bẹ́ẹ̀ ni èmi àti àwọn ẹbí mi láti jọ ń fi ẹ̀rín dọ̀wẹ́kẹ̀ tí a sì ń retí wípé kí wọ́n bá wa gbé oúnjẹ tí a jẹ dé eléyìí òun náà ni àwa ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ bí wọ́n ṣe gbóúnjẹ dé ẹ̀rí tó gbá ti bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn kan wọ́n dìbò fún ráìsì àwa kan àwa dìbò fún iyán ọ̀hún òun náà ni ó fẹ́lẹ́lẹ́ tó jẹ́ wípé bíbù tí arábìnrin mi ń bu iyán ọ̀hún ẹ rí i pé nǹkan kì í síbẹ̀ àwọn ọmọ náà ni wọ́n ń dùn wọ́n fò fàyọ̀ pé àṣeré jáde lọ sí ibi tí a ti lọ wo Ọ̀ṣun Òṣogbo iyán lẹ́wọ̀n yìí o pẹ̀lú ọbẹ̀ ẹ̀gúsí náà ni iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ó di tẹ̀rín lọ́fun iyán àti ọbẹ̀ ẹ̀gúsí ó di tẹ̀rín lọ́fun gbogbo wa ní àkúrẹ́ wájọ lẹ́yìn ìgbà tí òǹkálukú bẹ̀rẹ̀ sí ní jẹun oúnjẹ ọ̀hún sì dùn wàláì oúnjẹ ọ̀hún dùn nígbà tí a jẹun tán òun náà ni a dúpẹ́ fún Elédùmarè tí a sì sọ wípé ká máa lọ sí ilé. Hey there. Subscribe to my channel and also press this bell icon. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video.